níjọra Badia àti káàkiri àwọn àgbẹ̀ kan ní ìpínlẹ̀ Èkó làwọn aráàlú ti ń pariwo gidigidi o. Ìbò sí iléeṣẹ́ Èkó disco tó ń gbiná lẹ́kọ̀ọ́ gan ni wọ́n mú bọnu o. Bẹ́ẹ̀ lójú àwọn aráàlú yìí ń rí tó bí wọ́n ṣe ń gbé wọn lọ sí téṣan ọlọ́pàá ni wọ́n fi àìná jẹ wọ́n tí ọ̀rọ̀ pàpà ti délé ẹjọ́. Lónìí ọjọ́ Ẹtì Friday ni wọ́n tún ṣe ìwọ́de lágbègbè Badia-Ijora. Kí ló ṣẹlẹ̀ níbẹ̀ pàápàá nígbà táwọn tọ̀nàtọ̀nà PACN tún kojú ọ̀rọ̀ sí wọn tọ́rọ̀ ọ̀hún sì di ti ọlọ́pàá. Ẹ máa bá wa ká lọ. Orúkọ tèmi ni Rasak Sọ̀rìbárẹ̀. Ó jẹ́ ọmọdé chairman Badia-Ijora. Lórí ọ̀rọ̀ àwọn NEPA wa pẹ̀lú wọn ti ń wà kò ti pẹ́. Àdẹ̀ nígbà fún ọ tí tó bá ṣiṣẹ́ kan tá a fẹ́. Lórí ọ̀rọ̀ oníná àwa pẹ̀lú wọn ó di gbogbo ìgbà tá à ń fa wàhálà lé lórí. Àdẹ̀ ti ń sọ fún wọn iná tó bá máa mú wa kan fún wa níná tó bá fún wa níná 18 hours ààrẹ láti sanwó 1000. Bẹ́ẹ̀ tó bá ní lẹ́sì sí yẹn ààrẹ láti sanwó fún wọn. Ìgbà mi ò lè jẹ́ kó jẹ́ pé láàrin ọ̀sẹ̀ iná tó máa mú wa kan ó lè mọ́ ju náà bóyá 3 hours lọ ìyẹn láàrin ọ̀sẹ̀. Tó bá jọ á gbé bíìlì wa máa fẹ́ ká lọ san gbogbo bí ìtàbá gbé wa. Láti ìgbà tí kíní ti wá ń ṣẹlẹ̀ kí ni àwọn baálẹ̀ àti àwọn aráàlú. Àwọn baálẹ̀ àtàwọn bíi CDC àdúgbò oníkàlùkù wọn tíráì wọn fẹ́ dá sí bẹ̀tẹ̀ àwọn NEPA ò gbà. Àwọn NEPA fẹ́ dúró nídùú pé táwọn bá ti fẹ́ la gbọ́dọ̀ ṣe. Àwọn NEPA tó máa wá ṣe tí wọ́n fi tó àwọn ọ̀gá wọn létí. Láì mọ iye ìgbà wọ́n ti lọ Marina wọ́n ti lọ Sápápá ibi gan bí ọ̀sẹ̀ bíi méjì síbí bíi túmọ̀ síbí yìí àwa pẹ̀lú ẹrú wàhálà tá à ń ṣe yìí àti jọ fà níbí débi pé complete bóyá bíi jọ́ mẹ́rin la fi fà wàhálà yẹn wọ́n lọ pe àwọn ọ̀gá wọn látàpápá wọ́n ní nǹkan obìnrin pẹ̀lú àwọn tó jẹ́ president nata ìyẹn nata president wa wọ́n jọ fa ọ̀rọ̀ yẹn wọ́n jọ sọ̀rọ̀ yẹn almost be 2 days láti fọ̀rọ̀ yẹn. Àgbálò àgbábọ̀ wọ́n ní òkè gbogbo àwọn transformer tó bàjẹ́ àwọn máa lọ replace yẹ àwọn dẹ̀ ti ní wọ́n tó sọ fún adé pé àwọn ní transformer tó tún táwọn máa fi replace fún wa. Sàtọ́nsà sọ gbogbo àwọn yẹn àṣẹ́tù láti gbà yẹn tó ti gbà tá a ti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n lẹ́nu kókè oníkàgbé wọn lọ ṣiṣẹ́ àwọn lè jáde. Tuntun tó sọ wípé àwọn máa gbé aṣọ ní kẹ́ mú wá ní. Wọ́n ní ká mú wá. Bọ́mbà tẹ̀lé ká mú wá gan àrẹ́dì àti fún àdé fún ọ lówó àti jẹ́ ká mọ̀ yẹn ti dájú. Owó tó ń gbà lóṣooṣù kí náà fi ṣe. Owó tí gọ́ọ̀mẹ̀ntì náà ní àwọn àpúrúfù wọn kí náà fi ṣe. Sóyè gbogbo yẹn olódà wàhálà wálẹ̀. Yàrá bíi mẹ́rin yàrá bíi mẹ́fà 50,000 kí là ń ṣe ṣáǹtà à ń ṣe búrẹ́dì kí ló dé owó tó ọmọlọ́mọ fún wa owó tó ọmọlọ́mọ fún wa ta fi ń jẹun wọ́n ní ká máa fi jẹun òun la fi san owó NEPA ju owó ilé lọ kí ló dé kí ló ṣẹlẹ̀ ìlú tó lọ́ba tó níjòyè wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ ta ti ń san tíyà yìí ti mú wa tó ṣùgbọ́n táwa ti bẹ̀rẹ̀ struggle yìí ní 2015-17 la ẹ̀ṣẹ̀ fẹsẹ̀ múlẹ̀ dúró tá a ṣe àdẹ̀wà bá wọn nítafẹ́ kan ṣe ni pé owó yẹn ti pọ̀ jù àwọn ọmọ wọn ò ríṣẹ́ wọn rí kó owó yẹn ti pọ̀ jù kán lò owó yẹn kán lò ẹ̀ fún wa at least yàrá kò gbọdọ̀ máa jọ sọ́jú 500 lọ lóṣù kí ló dé kí là ń lò kí là ń ṣe tí transformer bá bàjẹ́ wọn ò ní bá wa tún ṣe transformer tó bàjẹ́ nísìnyí ó ju 10 lọ ládùúgbò wọn ṣe kán wọn láwa ní ká tún ṣe tó dẹ̀ ń gbowó lọ́wọ́ wa 50,000 lóṣù 60,000 yàrá bíi 4 yàrá 10 kí ló dé kí la ṣe fún wọn. Ó tó di pé ẹ bọ́tà tí ẹ ti sọ fún wọn tẹ́lẹ̀. a ti sọ fún wọn wọn ṣe wọn kàn yí wa báyìí wọn yí wa báyìí ni wọn ṣe rárá. Ẹ ká sọ ẹ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ orúkọ tèmi ni mo fẹ́ Badia àdéhùwà mo bá ṣe àmà Badia a ti ṣe mítì pẹ̀lú ọ ní October tí a jáde báyìí tí wọ́n dẹ̀ jẹ́ kó yé wa yí pé àwọn máa lọ tún gbogbo transformer ṣe pẹ̀lú DPO Badia
ẹ ti ìfọ́ọ̀mù wọn tẹ́lẹ̀. àti ìfọ́ọ̀mù wọn wọ́n dẹ̀ ní ká fún àwọn ní ọ̀sẹ̀ mẹ́ta láti lè fi repair gbogbo transformer yẹn but the next thing tá máa gbọ́ ni pé wọ́n dìbà àwọn àti CDA ní Orídìlú wọ́n lọ dìbàpá pẹ̀lú àti baálẹ̀ Orídìlú láti lè má jẹ́ ká ṣe pé wọn ò gbọ́dọ̀ rí wa ká ṣe títì àwọn aráàlú náà wá dà níbẹ̀ pé àwa là jẹ́ kí àwọn NEPA ṣe iná wọ́n gbé transformer kan lọ́bẹ̀ wọ́n wá ní ká sáìnì undertaking pé any amount tí àwọn bá ti mú wá fún wa a máa ma san pé ká sáìnì 100,000 per month láti lọ́ máa san adẹ̀lá àṣe. ẹ̀mélòó lẹ ti wá sanwó báyìí. àti sanwó oṣooṣù là ń sanwó oṣooṣù là ń sanwó oṣooṣù là ń sanwó ohun tí wọ́n fẹ́ ní pé bíi ta àríyàsí náà bá ti lè mú wá fún wa àríyàsí yẹn là máa san wọ́n lè mú àríyàsí tó bá mú àríyàsí 1 million wá sí kápsán kò lè ṣeé ṣe àwọn aráàlú fẹ́ kọ́ lọ tún gbogbo transformer tó bàjẹ́ ṣe gbogbo transformer bíi 4 àlàáfíà láti bí oṣù 7 almost 7 months wọn ò fún wọn níná wọ́n tún gbé bíìlì lọ fún wọn láì sí kankan tí àwọn ọmọ wa bá fẹ́ lọ sí skul ọmọ wa bá fẹ́ lọ sí skul àwọn ọmọ wa máa ronú àwọn kan máa sọ pé kò sówó oúnjẹ nítorí pé àwọn fẹ́ sanwó lọ kí yàrá kan máa sọ 5,000 10,000 àfẹ́ wọn níta kí wọ́n lọ ṣe àwọn transformer tó bàjẹ́ tí wọ́n bá ti tún gbogbo ẹ̀ ṣe ib tí wọ́n dẹ̀ mú wa àfẹ́ tí wọ́n bá ti mú ib wá tí wọ́n bá ṣe transformer tán tó bá tún mú ib wá wọ́n á tún rí wa níta. ọ̀tá fẹ́ nìyẹn. Let me start. Good afternoon, ma'am. Ma, please, what's your name, ma'am? I'm Chioma. Please, when did this thing started? This thing started over last year. This thing has been long. We have been hearing this kind of incidents. Neighbors has been taking us as a fool. So we look at it as if we don't know. How can we be paying NEPA bill? NEPA bill is costly than house rent in Ejebule. So people are dying, people are crying over it. Like recently, last 2 months, 3 months, 4 months ago, they are sharing gift to us 100,000, 300,000, 400,000 naira. Per room, one person will be paying 15,000, 20,000, and some of them pay 30,000 naira. In my compound, particularly in Ejebule, number 10 at Katapo, they come there, they will supply us lights, no lights. At times, the light will not spend almost 2-3 minutes that will take the light. Okay, even though you are paying the money, they are not bringing the light. So the light is not stable. We pay the light on the bill and we are not seeing the light. So we are not comfortable with the NEPA. So we are. They are not even the light do not used to stay overnight at all. It doesn't. Even if you come, he will come in the midnight, like around that kind 4 o'clock. Before 5 o'clock, they will take the light. So we are not seeing any benefit of NEPA. That is why we formed this landlord and tenant association, so that we can be able to fight for our rights. We are not beating them. We are telling them the truth so that we can be able to know what to do. Because NEPA bill is higher than house rent. By the time you pay your NEPA bill, you have no money to pay for your house rent. The landlord will kick you out. So we are coming here to protest for us, for our rights. We don't have enough money to pay again, and no light. Even if we are paying this money, let us see the light so that we can be able to enjoy the life. But now, no light, we are not comfortable. Okay, ma, even though, like, when you guys are outside, now, what do you want the NEPA to do for you? All right, our main purpose of coming outside now is that for them to understand with us. We are not here to fight them. We don't fight NEPA. We are telling them the truth on what to do. If they can be able to understand us, and we too can be able to understand them, that is just the simple truth. So when they understand us, they will give us light. Some areas, especially this our Badia and all this Amukoko, most of them they don't have transformer. So this transformer issue has been on for good 9 months. They don't have transformer. Okay, when the transformer is provided, they now say that I should come and pay so amount. I don't know where it is written in the NEPA office or government process we should be paying money to collect transformer. So I don't know. No light for those places. So we are demanding for them to supply us the transformer to those areas.
because human beings are staying 9 months without light, and you are demanding for us to pay you your money. So our coming now for them to answer us well, then we will too will understand them. Okay, sorry ma, before you come out today, when you have told them that this thing is becoming too much, do you inform them before today? Actually, we have been informing them several times without number. We even go meeting with a code discourse them. When they accepted that they will do it, then when they go back, they will do something another thing. They will not go with our agreement again. And you have not been fighting them? We don't fight them. Thank you, ma'am. You are welcome. Have light of 3 hours, at times even 30 minutes, and then it will go up for 2 days, 3 days, and then when they see that they are bringing their bills close to the time they bring their bill, they will give light for maybe for 5 hours or 4 hours. They take it off, and then getting close as they are sharing their bill, they use light as if they are bribing the people. Then after they share their bill off, you will not see them. They're coming down again for them, time for them to come and ask for the payment of their bill. They will bring the light sensitively somehow, so that people will look somehow, and then immediately they collect their bill, you see no light anymore. And when you go to them, they will tell you the statistic meter, which they kept in the transformer. They will tell them, okay, we are learned people. Let us read the statistic meter together, and then we make the minus and plus. Hello? So with this, we've been struggling with them with this, because they knew when we calculate through the statistic meter, we will pay very less according to the consumption. Then they went as far, reporting this association to military intelligence. We went there, the army general was there, he studied elect. So he asked them, how do you calculate and arrive on this? Do you know what they told the general? They said it's a secret of the company. And the law says what? You have to be transparent to your customers, the consumers. Let them know. Because in those days when we're using analog, they teach the people how to make the calculation. Before we arrive, everything has been done. But now it is not so. So the solution to this, let them bring prepaid meter. Make sure 2-to-1 prepaid meter. Yes, in a house. And they should abolish the arrears. Because those arrears, they give crazy bills in order to create debts for the people. If they know really we are owing them arrears, then let them come and take us to court. And then prove how do they arrive for we having that arrears. We are already in high court with them. They don't even respect the laws of the high court. So these are things we are protesting for our rights. They said no. Sometimes they bring the military to try to oppress us. They bring the police try to oppress. But glory be to God that a lot of us, we are learned people. We speak to the military. And they went back. But it is only the police who don't want to understand. But I know in due time, they will understand. So these are the messages I have. They should stop forcing the people to pay for darkness. If they know they want to use the statistic meter, let them come, we read it together. We minus the previous one from the present month on, and then calculate the numbers of the users. We multiply it by the tariff and then divide it by the numbers of users. Then we get our appropriate listing, then we pay. They knew quite well when we go in that way, each room might be paying nothing less than maybe 300 or 400. We have seen all through. We've been calling them series of times. Let us do this thing together, but they refuse. So I want the government to come into this thing. Jonathan has paid all the arrears before, but they did not set it aside. And what did the law say? He said if prepaid meters are not being given, we should pay according to, maybe if we see other prepaid meter, we use it to make our minus and plus. And we have made the calculation, we find out that we're supposed to be paying nothing less than maybe 500. But yet, we still make it up to what? 1,000, 1,500, without them giving us light. So now we want to start, let them work, we know what we are, our
consumption, and then we will pay according to what they gave to us. So if you want to use the statistic meter in this thing, let them come. We will calculate, take the readings together. We have learned people. We make the minus and plus multiplication, and then know the numbers of the users. We will get their money to them. This is where we stand. If not, we will keep on protesting because it is our right to protest. We are not violent people. And since we are in a court now, they're supposed to keep to their status quo, hold themselves, and let the court decide. I rest my case here. Thank you, sir. pé tóun bá gbé lọ wọn á lọ sọ fún kóòtù náà sí mọ́tà bá ti wà kóòtù òun náà tún gbé lọ́kọ̀tù ọ̀sán fún kókò báyìí là ń ṣe ládùúgbò àwọn náà lè sọ pé kó dẹkùn sí kan tó burú mẹ́tẹ́rẹ́ lọ́kọ̀tù ni àgbé má wọ́n gbé wa lọ́kọ̀tù so a ti pa àwọn lọ́ọ̀yà wa a lè ti pa àwọn kíní àwọn náà máa bá wa ń dín sìn so a lè ti pa àwọn èèyàn lókè pé n tó ń ṣe yẹn ò right n ta ṣe ń demonstrate ni pé for 8 months 10 months àwọn èèyàn kan wà lókùnkùn tán fún wọn ná wọ́n dẹ̀ ń gbé bíìlì wa wọ́n ń gbowó bàtà tó máa ṣe àwọn tó tún fún ní bíìlì yẹn tún wá ga ju ohun tó wà tẹ́lẹ̀ lọ àwọn sọ pé àwọn ò gbà àwọn ò ní sanwó yẹn ìyẹn lọ́ ṣe ń arrest wa pé àsìkò táwọn fẹ́ gbowó àjẹ́ káwọn gbowó. bọ́sà àwọn èèyàn yìí ṣé wọ́n bá àwọn NEPA yẹn jà ìgbà tí. wọ́n bá wọn jà kò sẹ́ni tó bá wọn jà kò sẹ́ni tó bá wọn san kankan oníkàlùkù kan dúró ní other side báyìí dúró lọ́dà side bíbá ẹ̀sìn táà wọnú station bẹ́ẹ̀ la ṣe dúró lọ́dà side àtẹ̀wẹ̀ sí ní campaign pé nǹkan tẹ́ ń ṣe fún wa yóò da nǹkan tẹ́ àyà àdẹ̀ fún yín ládùúgbò ẹ má wọ àdúgbò wa wá ṣiṣẹ́ o dá sọ fún wọn. ṣé ìgbà kó tó di pé ẹ bọ́ síta fẹ́fẹ́ protest ṣé ti fi inform àwọn NEPA ọ̀sẹ̀. àwa pẹ̀lú wọn ti sọ̀rọ̀ ní marina wọ́n wá síbí wọ́n wá bá wa sọ̀rọ̀ wọ́n ní ká fáwọn lọ́sẹ̀ mẹ́ta pé wọ́n á gbé transformer wa ìgbà tó di pọ́sẹ̀ mẹ́ta pé wọ́n wá ó wá di ọ̀sẹ̀ karùn-ún sọ́sẹ̀ kẹfà lọ́sẹ̀ṣẹ̀ wá wípé àwọn fẹ́ fún wa transformer bọ̀tá máa ṣe undertaking péye tó bá wù àwọn táwọn bá kọ́ tó rí bíi làwọn máa san àwa làwọn ò lè gbà so ìyẹn náà wọ́n ṣe ń sọ pé àwa ní tó bá jẹ́ yẹn ni àwa náà máa protest wọ́n tó wá gbé gbèsè pé òkè táwọn ò bá ní sign undertaking fáwọn pé táwọn bá fún wa transformer àwọn máa san iye tó wà iye táwọn bá mú wa ní bíìlì àní tí bíìlì yìí ò bá correspond mi current charge àwọn ò lè san so nǹkan tá a sọ nìyẹn wọ́n wá ní káwọn CDA náà wá sign pé kán má bá wa ṣe mọ́ àwọn ẹ̀ láwọn ò lè ṣe káwọn má bá wa ṣe pé we are all within the community together kọ̀ọ̀kan náà là ń jà fún so ìyẹn ló wá bí pé tí báyìí pé yẹn lẹ́fẹ̀ẹ́ ṣe àwa náà ò ní sanwó mọ́ la fi ní káwọn èèyàn má sanwó ìyẹn ló wá ń bí wọ́n lóná ṣe ló ń kọ́lọ́pàá kan máa fi arrest wa. bọ̀wọ̀ tí gbé transformer yẹn wá báyìí. wọn gbé wá èyí tó lè gbọ́ ẹyẹ kan tó gbé wá wọn fi iná sí so láti gbà yẹn láti wà lókùnkùn la fi ń sọ fún wọn pé gbogbo àwọn community àfẹ́kọ́ pé àwọn kan máa níná àwọn kan ò ní níná la fi ń béèrè pé òkè gbogbo àtàwọn tá à ń sanwó àtàwọn tá à ń lóná àtàwọn tá à ń lóná tá à ń sanwó àní sanwó mọ́ ọ̀hún ti tẹ́ bá gbé transformer wá. bọ́sà tó bá múná ẹ̀ dé how many hours ló máa ń lò. 3 hours at most but ní látàná tí wọ́n ti wá rí pé àti agitate sìn wọn ò tí ì paná tó bá ti paná wọn á tún tàn padà. but àtìgbà yẹn wọ̀ ṣàfihàn iná pé kẹfì sùn àbọ̀. wọn ò fún wa ná látijọ́ àfẹ́ àná nìkan lọ́sẹ̀ bẹ̀ sí mú náà yẹn wá nítorí pé àti agitation wọ́n dẹ̀ fẹ́ gbowó ni tó bá ti fẹ́ gbowó tó bá ti gbowó tó wá tún pa. bíìlì yẹn tẹ̀ ga 124 orí ọ̀dọ̀ fífi dààmú wa so bí ìdààmú wá sílé tèmi 124,000 naira so wọ́n dẹ̀ ní kíláàsì mo wá mú bíìlì yẹn lọ́sọ̀dọ̀ wọn ibi kẹ́ bá mi pín bí mo ṣe fẹ́ sanwó yẹn. yàrá mélòó ló wà lọ́wọ́. yàrá 30 wọ́n wá mú 124,000 wá fún ìbọ̀nt mo ti ọlọ́pàá mákẹ́tà àwọn èyí tó jágbà tó jẹ́ mánéjà general manager ìkẹta wọn ó lóun máa dọ́gbọ́n sí ó máa dínkù ó ní kí n lọ mówó wá ó ní mi tí ì lówó ní máa fún ó ní kí n mú ó ní kí n wá bribe tó bá dúró báyìí máa sọ fún ibi kan tó gbà lọ́wọ́ mi tó gbà lọ́wọ́ mi máa sọ fún báyìí pé ká so ó ní tí a máa ti bribe yẹn nígbà tí a mú October ṣe é pé iná ta bá lò ní October so November wọn mú bíìlì ẹ̀ wá so ìta bá lò ní November wọn mú bíìlì ẹ̀ wá ní so ń gbà mú October wá ní November bá ní bíìlì yìí ti ga jù wọ́n fún mi ní 8,000 ìgbà yẹn ló sọ pé ní kí n wá rí òun kẹ wá fóun ní ẹ̀bùn fún lówó so ṣé ìyá àdìo pẹ̀lú ẹ̀ pẹ́ máa fún. àmì ò àgé pẹ̀lú ẹ̀ mo ní mi ò lè san because mo san bíìlì so láìgbà yẹn 3 days àlèmọ́ lóná mo ní evidence bá ń sin lóná mo wà ní orí ọ̀dọ̀ fífi dà tábà lọ bá wọn pé iná yìí ẹ̀ fún wa ná wá ní bó ti ayọ̀ jẹ Israel lọ sí àlàáfíà kẹ́ndé kan ṣé lọ já wa kùnà
wọ́n á ní kò ṣeé ṣe owó táwọn máa ń ná ó máa pọ̀ fífún gan èyí tá a ṣe ń jò ní kó tó di pé ní a ṣe jumper wa tó bàjẹ́ a fún wọn lówó. ẹ fún wọn ní owó. kẹ́ni ló bẹ́ẹ̀ ni Godwin ló gbowó. pé kó fi báyìí ti ṣe. tó bá dúró báyìí máa ta Godwin ló gbowó. lọ́wọ́ wa èló lẹ fún sa. kílẹ̀ rí. èló lẹ fún. owó tá a fún lọ bí 8,000 naira. ok pé kó kó fi báyìí ṣe. tó ní ilé ọkùnrin tó lè ṣe àwọn olùrànà kẹ́nẹ́ kan ìsìn náà ọ̀tá náà ní bá wa ṣe nígbà tó wọn mú bí lélẹ́yìí wa wọn mú 124,000 wa wọ́n ní kí n lọ san 7%. àtìgbà ṣé bíìlì yìí wọ́n ti máa mú wá bẹ̀ tẹ́tí ń san bẹ̀ àbí wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣe. no wọ́n ti mú wá bẹ̀ ti pẹ́ àkínsan but kí ni ẹ̀ wá ń pọ̀ sí bó ṣe ń pọ̀ sí láì ní reason láì ní tábà ní transformer táwọn gbé sí ti mítà táwọn gbé sí ti transformer báwo lẹ ṣe ń pín òrò àwọn òní ká wá kájọ kọ tábàkọ tán ẹ̀jẹ̀ báwo lẹ ṣe ń sọ dówó wọ́n ní bísẹ̀sì táwọn ni ṣòkòrò ní káwé bísẹ̀sì wa náà káwá pé àwọn náà sí wọn ti mọ̀ pé táwọn bá ti dọ́dọ̀ ọlọ́pàá máa sọ́pọ́tì àwọn tí ò yẹ kó rí bẹ́ẹ̀. so nísìnyí ìpínlẹ̀ ìfẹ́ kí o ṣe kí ló ń kọ́ ṣe fún. gọ́ọ̀mẹ̀ntì ní kí wọ́n pín pípé mìíràn wọn àrẹ́ láti pín because wọ́n ti sọ pé ní tí wọ́n bá ti pín pípé yẹn à ń jáná à ń gba bribe káàkiri kò sí yẹn mọ́ wọ́n ti wọ́n àrẹ́ láti pín pípé mìíràn ni àwọn wa ń gbé gbèsè lórí bíìlì kọ̀ọ̀kan sòkè náà yẹn ó ti dojú sí wa kíjọba bá dá because yóò padà dìjà ó máa padà dìjà wọ́n ti mọ̀ kí tábà jí dọ́dọ̀ ọlọ́pàá wọ́n lọ ọlọ́pàá á ní ká máa kó àwọn èèyàn lórí irọ́ táwọn náà tẹ̀mọ̀ kí rọ́ ni. wọ́n dẹ̀ ti kó àwọn èèyàn yìí láwọn àwọn bẹ́ẹ̀ ni wọ́n là ń gbé lọ kóòtù. ọlọ́pàá wa ń sọ báyìí wọ́n fẹ́ gbé lọ sí kóòtù ṣé ẹ̀yin náà ti rẹ́dí láti lọ sí kóòtù. àtàwọn fẹ́ lọ kóòtù àwọn náà rẹ́dí